Africa Content TV. Up national progress. So, lórí third mainland bridge, wọ́n invite the special participation. So, our research, the Federal Ministry of Works and Housing. So, potential development, ó jẹ́ a form of stakeholders meeting lórí third mainland bridge. Anywhere from now, wọ́n máa ti third mainland bridge for 6 months. Yes. So, wọ́n yẹ fẹ́ ṣe ní wọ́n máa ti one lane as in one side for 3 months. So the existing one are alternated láti Òròṣòkí bound àti Adédìjì. So by 12 a.m. lóru títí di 12 p.m. gbogbo wọn tó transit láti Òròṣòkí wọ́n máa ní àǹfààní láti lo one lane yẹn láti 12 a.m. sí di 12 p.m. Òròṣòkí to Adédìjì Àdèlé. So ọ̀pọ̀ àwọn ọ̀nà Adédìjì Àdèlé tọ́ka fẹ́ wá sí gbogbo tọ́ka fẹ́ wá sí mainland láti island wọ́n á lọ bá àwọn alternative routes tó wà ní Lagos Island àwọn other bridges other nítorí ìgbà tó wà ní link. Tó bá ti wá di 12 p.m. ọ̀sán títí di 12 o'clock òru àwọn tó wà ní island wọ́n máa ní orí ọ̀fẹ́ láti lo axis yẹn. So by that time àwọn tó wà ní Òròṣòkí wọ́n á lọ gba alternative route. So ìnáwó àkàtúndé bí ṣiṣẹ́ ìdájọ́ ní sẹ́ni issue so àwọn members wa wọ́n ti ní a máa assist àwọn in controlling traffic. So I understand so can make our help for the task ahead of national progress.